ẹ̀yin ta Lájíkẹ́ ẹ wo fídíò tó wà lókè mi. Àdúrà mi fún bàbá dáadáa ẹni pé kọ́lọ̀ ń jẹ́ ọmọ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ kọ́mọ jẹ́ inú àìsàn kọ́ sì mọ́ fọjọ́ ọlọ́jọ́ lọ kọ́lọ̀ ń lọ́rọ̀ ẹ̀mí wọn kó jẹ́ kẹ́mi wọn ogun. You know, when we are talking about irresponsible father àwa kan ò lè rí déètì. Mo ṣe fídíò yìí bóyá bí ọjọ́ mélòó sẹ́yìn èyí lẹ̀ wo bàbá yìí tí wọ́n bá sọ wípé ìyá ọmọ ní kọ́rọ̀ sọmọ lórí ìyá ọmọ ní kẹ́yìn ọmọ sí bàbá ayé ò ṣerú ẹ̀ mọ́. Jẹ́rí àwọn ìyá kan ti upgrade débi wípé wọn ò dilẹ̀ òbí tó bá dilẹ̀ àmọ́ mi ìyá tó bá dilẹ̀ ni ó pọmọ jókòó pé bàbá rẹ o olórí ibú ni o bàbá rẹ o òní kan ṣe o bàbá rẹ o ayé rẹ rí bákan ìyá ọ̀pọ̀lọpọ̀ ìyá kò ráyè yẹn mọ́ ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ ráyè kódà mo ráyè pàápàá mọ́ ní ìsìn. Ẹ̀yin náà wo bàbá dáadáa tó wà lókè mi kò yé báyìí ní ìsìn ṣé ìyá kan lè pe wọ́n àǹtí ní ìsìn tó jọmọ wọn kó wá máa sọ fún wọn pé bàbá rẹ gbá kàwé kan ṣé kò tí wà clearing wípé bàbá eléyìí bàbá tó wà responsible ó ti fi hàn ààlà ni ó fokú ọ̀lẹ hàn. Sọrí àwọn ìwà kéékèèké tí wọn náà ń wù lójú ọmọ rẹ o tọmọ rẹ náà bá jáde yóò lè sọ wípé I have a responsible father. Tó bá sì jẹ́ pé wà responsible náà ní fúnra lára ọmọ náà ni ó dictate pé wà responsible. Nínú fídíò yẹn tí mo ṣe nígbà náà lọ wípé òbí mi ò bàbá mi ò present nínú ayé ọmọ bí tí wù sí mọ kò tún lè fowó lẹ̀. Ìwọ tó ti sánná nílò tó mójú tó ọmọ tó ṣe kankan ṣérú ẹ náà gbọ́dọ̀ jáde wípé kẹ́yìn ọmọ sí o kí náà fi kọ́ sí o kí náà fi kẹ́yìn ọmọ ṣé bíríkì náà fi kẹ́yìn rẹ̀ sí ọ ní àbọ̀ kẹ́yìn rẹ̀ ságbà sí ọ torí we understand bó torí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin yìí many of you are selfish ẹ mọ fẹ́ ń ganu síbi tẹ́ ẹ̀ ṣe sí ni nígbà tọmọ rẹ náà ti gbọ́njú náà ní ẹ̀sìn àwọn ìwà tó ń wù lójú rẹ̀ ṣé ìwà tó lálùbáríkà ni àwọn ìwà tó ń wù lójú rẹ̀ ṣé ìwà tọmọ náà fi lè jí lọ́la tó lè wò pé bàbá mi bàbá alálùbáríkà ni ṣé àwọn ìwà tọmọ náà lè rò mọ́ ọlá ni tó lè wò wípé dádì mi tọ́ sí oúnjẹ ọmọ ìwọ ni kò mọ bèèrè lọ́wọ́ ara rẹ̀ kò sí ìyá tó ráyè tí ń pọmọ jókòó mọ́ àwọn ọmọ náà rí àwọn ọmọ kan wà tó jẹ́ wípé kódà kò sí bí ìyá wọn ṣe lè dán ẹnu kan pọ́n ẹnu tó wọn lè ever rí wọn convince wípé bàbá rẹ̀ ṣe bàbá tó dáa. Ìtorí ẹ̀ ló jẹ́ kí n mú ti bàbá alálùbáríkà ẹ̀ wá kẹ́yìn èèyàn kẹ́ ẹ lè rí kẹ́yìn bàbá kẹ́ ẹ lè fi kọ́gbọ́n ìwọ lè mọ́ lè ní energy àbí kó lè mọ́ lè jẹ́ ẹni tó jẹ́ wípé àwọn nǹkan míì náà wà tí ọmọ ò fi mọ̀ wípé bàbá dáadáa ni ó ìjọ ń ṣe sọ ń ṣe ọ lè mọ̀ ṣáájú lọ́gbẹ́ kọ́ ọmọ ta ògùrọ̀ lọ́fà kọ́ wá dẹ́nu ìdí ọ̀pẹ kọ́ gbẹ́nu ókè sọ́fẹ́ lọ rò pé ń rí ọ ṣiṣẹ́ kárakára ni o Alájíkẹ́ rí iná ẹ bá ń like comment ẹ share o ó dàbọ̀.